ṣé lóòótọ́ ni Koko Zaria bógò lórí bàbá Lawori? Ọ̀rọ̀ ńlá leléyìí o ẹ̀yin èèyàn. Bàbá Lawori pariwo síta láàárọ̀ kí gbogbo àwọn ọmọ Nàìjíríà gbà òun lọ́wọ́ Koko Zaria lórí ìṣẹ̀lẹ̀ kan tó wáyé níbi òde àríyá tí bàbá yìí ti lọ ṣe MC lọ́jọ́ Tuesday ìyẹn June 25 ọ̀sẹ̀ tá a lò tán yìí. Náà kí ló dé? Báwo lọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ gan? Kí ló pa bàbá Lawori pọ̀ mọ́ Koko Zaria? Mo lérò pé ọ̀pọ̀ wa la mọ̀ bàbá Lawori dáadáa. Gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá ni wọ́n. Kódà àgbà òṣèré tíátà Yorùbá gan ni wọ́n ṣe pẹ̀lú. Kí wá ló pa àwọn àti Koko Zaria pọ̀ tó fi wá di pé wọ́n ń pàgò lórí bàbá torí bàbá wa là tẹ́jẹ̀ sí bò wọ́n gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ. Láì ṣe pé bàbá Lawori náà ti dìkan lára àwọn ọmọ gáràjì. Ó lágbára o ẹ̀yin èèyàn. Báwo lọ̀rọ̀ ṣe wá ṣẹlẹ̀ gangan? Ẹ máa gbọ́ gbogbo àlàyé yẹn lẹ́nu bàbá Lawori nínú fọ́nrán yìí. Gbogbo ẹ̀yin tẹ́ wá ṣe darapọ̀ mọ́ ìkànnì DigiNaija Television, ẹ máa click lórí subscribe and follow button tó wà lójú ìwòran yín. Ẹ máa like and share. Fọ́nrán tí bàbá Lawori ṣe síta tí wọ́n fi ṣàlàyé gbogbo bí ọ̀rọ̀ ìṣe jẹ́ ohun rèé. Ẹ jẹ́ ká jọ wò ó, má padà wá ká wá sọ̀rọ̀ lórí ohun táwọn èèyàn náà ń sọ lọ́ndà kọ́mẹ̀ntì fídíò. Tètè gbé gbogbo ọmọ Nàìjíríà pàápàá á dẹ̀ máa gbére fún wa àti ìjà tí wọ́n lè nira o. Ẹ yé o gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà mí o. Gbogbo ọmọ Àwórì lílé lóko ẹ yé ẹ gbà mí o. Fídíò yẹn jọ mo fọlọ́run bá bẹ gbogbo yín pàápàá ẹ bá mi share fídíò yìí. Ẹ bá mi share fídíò yìí. Mo fẹ́ kí ọkùnrin àti obìnrin mo fẹ́ kọ́ rí fídíò nítorí tó ṣẹlẹ̀ sí mi. Nǹkan tó ṣẹlẹ̀ sí mi ní on the 25th of June ní Tuesday tó kọjá yìí kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí. Orí mi rèé. Mi ò ní experience ìwé ẹ̀rí láyé mi. Mo wà lórí stage gẹ́gẹ́ bí master of ceremony. Mo ń ṣe program lọ lọ́wọ́. Ni mo dédé rí ọ̀gbẹ́ni kan tó wá bá mi lórí stage tó ní wọ́n ń pè mí. Mo ní ta ló ń pè mí? Wọ́n ní Koko Zaria. Koko Zaria. Mo bá gbé máìkì sílẹ̀ fún kan náà àwọn tàbí ọ̀ṣẹ́ MC. Mo bá gbà ọ̀dọ̀ Koko Zaria ni. Bí mo ṣe déwájú Koko Zaria, mo débẹ̀ káàkiri. Ìgbà tí Koko Zaria máa sọ̀rọ̀, Koko Zaria sọ kéwu. Ṣé mi ò ráwọn bí yìí ni? Ó dà ẹ má bínú. Tí bá dé orí stage nsìn, màá ṣe correction. Mo wá ń gbọ́ ẹnìkan tó ń sọ pé ṣé Lawori mi? Wọ́n ní Lawori mi. Ìgbàgbọ́ tèmi ni pé ẹni yẹn ò mọ̀ mí, ó ṣẹ̀ṣẹ̀ rí mi for the first time. Bí ṣe ń bá Koko Zaria sọ̀rọ̀ tí máa tọ́nù báyìí, bàbá ẹ̀ náà mú gò màtẹ́ tó àwọn wájú àwọn Koko Zaria ni. Go màtẹ́, ó bò mọ́ mi lórí mi. Gbáà! I was wet with my blood and I lost consciousness. In fact, ibikíbi tí gbogbo ẹ máa lọ tẹ́ máa fọwọ́ ara yín gbé mọ́tò yín débẹ̀ tó wáyé pọ́n máa gbé yín délé ni Ọlọ́run jẹ́ kẹ́ lọ́bẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi. Mi ò mẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ o, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Koko Zaria ló rán ni wá pè mí o. Inú àgbàrá ẹ̀jẹ̀ ni mo bá dé hospital. Mi ì mọ bí ṣe dé hospital rárá. Ìgbà tí mo dé hospital, nǹkan tí mo máa rí ni pé wọ́n rán orí mi. Brain mi wá bẹ̀rẹ̀ sí ní padà bọ̀ díẹ̀díẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní padà bọ̀ díẹ̀díẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní padà bọ̀ díẹ̀díẹ̀. Mi ì lè sọ̀rọ̀, mo kàn ń wò sùn báyìí ni. Láti gbà yẹn mi ì lè sùn. Orí mi máa wú. A máa fà mí, mi kì í lè sùn mọ́jú. Ibi MC ni mo ti ń rí jẹ tí mo ti ń rí mu, tí mo fi ń feed àwọn family mi. Nígbà kan wá bẹ̀rẹ̀ sí ń ṣe wúrẹ́ lé mi nílé jáde mú ẹ̀rù a máa bà mí, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi, ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Gbogbo Àwórì lápapọ̀ ẹ má sùn, ẹ yé ẹ gbà mí o, ẹ má jẹ́ kó gbẹ̀mí mi lílù mi o. Mi mẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ o, ẹ gbà mí lọ́wọ́ Koko Zaria o, mi mẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ o, ẹ gbà mí lọ́wọ́ Koko Zaria o, ẹ gbà mí o, ẹ wà tarí mi o. Èyí tó ṣẹlẹ̀ mi ò tó èyí tí kú dé o. Mo ná mọ́, mo níyàwó tó ẹgbẹ́ mi lọ́lọ́run ní kí n ṣe máa rí bùkátà wọn gbọ́. Ẹ ṣàánú mi, ẹ jọ̀ọ́ ẹ gbà mí, mi mẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ yé ẹ gbà mí. Ṣẹ́rí pé ó lágbára ó gbẹnu tán. Ara àwọn tí Koko Zaria kó wá sóde wọ́n bógò lórí bàbá Lawori. And gbogbo àwọn veteran actors, they are keeping quiet on it. Mr. Lawyer Igwe, mo lérò pé ẹ̀yin lẹ close mọ́ àwọn boys NURTW dáadáa. Ẹ dákẹ́ ẹ sọ anything. Mate yín ni nínú iṣẹ́ eré tíátà Yorùbá tẹjọjọ ń ṣe. Wọ́n oppress ẹni tẹjọ jẹ́ ọmọ ẹgbẹ́ kan náà báyìí. You people are keeping quiet on it. Tó bá ṣe nǹkan míì ni ẹ ti máa gbẹ́nu sí. Ó lágbára o. Besides, mi ò mọ irú power tí Koko Zaria ní over bàbá Lawori tó fi believe wípé o gbúdọ̀ recognize òun ní party. Ṣé bó nínáwó gan ló máa ń fún MC ní orúkọ àwọn tó máa kíra lójú agbo.
nígbà tí kò ti forúkọ Koko Zaria síbẹ̀ onínáwó ṣàmọ̀ pé Koko Zaria attend the party òun ìgbà tí ò ti forúkọ ẹ̀ sí orúkọ ẹni tí MC máa kíra ṣe pé kò recognize Koko Zaria fúnra ẹ̀ nìyẹn kí wàá ní ti bàbá Lawori ní gbogbo nǹkan tó wà ńlẹ̀ and as a matter of fact Tafa Sego tó yí ó fẹ́ jẹ state chairman nurtw ní Lagos State tí Koko Zaria ń support báyìí kí ni nǹkan tí òun gan ṣe láti máa caution àwọn boys wọn àwọn ọmọ ẹgbẹ́ wọn láti má máa hùwà bíi tout nígboro because ṣe pé ìgbà tí Koko Zaria ṣì wà pẹ̀lú MC Oluomo ni ayé ò ní jẹ́ ká gbọ́rọ̀ lórí ayélujára wọ́n á ti máa pariwo MC lọ́tún lọ́sì now Tafa Sego ni Koko Zaria ń bá deal ló ń bá ṣe ń sì everybody dẹ̀ mọ̀ people are not saying anything àmọ́ mi ò rí wọn bá wí o honestly speaking èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò rí wọn bá wí because àwọn actors and actresses yìí àwọn gangan gbéra wọn lé àwọn people yìí lọ́wọ́ because if not for Yorùbá Nollywood industry ṣé MC Oluomo gan máa jẹ ó máa di ẹni táwọn èèyàn gan wá mọ̀ ní society lẹ́nìí ni ká tó máa sọ àwọn tó wà lábẹ́ ẹ̀bí Koko Zaria àwọn náà gbéra wọn lé wọn lọ́wọ́ náà ó lágbára gidi gan ni o ẹ̀yin èèyàn ẹ bó ṣe treat bàbá Lawori ní pàtí ìyànjẹ lélẹ́yìí náà ìyànjẹ bàbá ńlá ìyànjẹ lélẹ́yìí ká tó máa lọ jẹ́ lọ́wọ́ nǹkan táwọn èèyàn sọ lọ́ndà kọ́mẹ̀ntì fídíò yìí ọláòṣèbìkan ọlámilékan ó ní how someone will do you like this and you are coming to Facebook where is your sense? Is Facebook a court or police station? At least you have evidence. Exactly. Tí bá ń ṣe àwa well educated ọ̀pọ̀ nínú àwọn àgbààgbà òṣèré tíátà Yorùbá ṣé èèyàn kan máa ṣé tó bá ṣe ṣé ó lè jẹ́ Adébáyọ̀ Sàlámì ni ó ń ṣe MC ní òde àríyá kẹ́nìkan treat ẹ̀ bí eléyìí ṣé ó lè jẹ́ Ọláìyá Igwe ló ń ṣe MC níbi òde àríyá kí Koko Zaria treat ẹ̀ bí eléyìí ó lágbára o ṣé bàbá Lawori gan wá kéré nínú ayé ni ṣé òun gan kéré ni àwọn tó yẹ pé ó yẹ káwọn gan dóde káyé máa kíra wọn wípé àwọn rí celebrity irú wọn náà wọ́n ń treat bí eléyìí ó lágbára o ìdẹ̀ ní blame bàbá Lawori because ibi téèyàn bá mọ̀ kan débi tó bá mọ right ẹ̀ dé àìmọ̀ right ọ̀pọ̀ nínú wọn òun ló ń kó bá wọn òun ló ń fìyà jẹ wọn so I wouldn't blame him. Another commenter Olúwatósìn Adénẹ́kàn ó ní what is the take of the owner of the ceremony and why didn't you involve your lawyer immediately? Exactly. Don't go to the police station. Just get your lawyer and something will be done. Also, the owner of the party should be arrested too by giving you job without providing maximum security. Exactly, because he's a celebrity. Báwo ni olóde ṣe máa pè é gẹ́gẹ́ bí MC tó tún jẹ́ celebrity tí ò ní provide security fún ẹ? Ṣé wọ́n lè treat Adébáyọ̀ Sàlámì àbí Fẹ́mi Adébáyọ̀ àbí Ọdúnládé Adékọ́lá bó ṣe treat Láwórì ní party? Ó lágbára ó wà very very unreasonable and senseless fún Koko Zaria láti treat bàbá Láwórì bí eléyìí. Only he invited them so he should know he has to provide security. He has a case exactly ẹni tó ṣènáwó yẹn náà ní ẹjọ́ láti dáhùn. Which of course lawyer bàbá Lawori ló yẹ kó máa ṣe gbogbo eléyìí not him coming to social media but because they are not well enlightened that most of them they don't know their rights wọn ló ń ṣàkóbá fún ọ̀pọ̀ nínú wọn. Anyway, another commenter Osho Kamaluddin only this is what we face in Lagos. It's out of that matter. What's public recognition? Nothing will happen because the current government is government of Agbero. Imagine wọ́n ní nothing will happen. Hey, gẹ́gẹ́ bí ohun tí Ọ̀ṣọ́ Kamaluddin sọ ó ní nothing will happen even tí bàbá Lawori bá report because àwọn agbèrò ló ń rule ní Lagos State ẹ gbọ́ ṣé lóòótọ́ ni ẹ̀yin èèyàn. Another commenter Tanimowo Babatọ́pẹ́ ó ní tag the police force PRO in Abuja. The madness must stop. If TAMPAN is not a rickety union, they should stand up against this oppression. Exactly, and that is what I am saying. Kí ló dé tí TAMPAN keep quiet látàárọ̀ tí bàbá Lawori ti jáde láti wá pariwo yìí síta? Kí ló dé tán dákẹ́ bí pé kò kàn wọ́n? Àmọ́ tó bá ṣe léyìí tó lẹ́nu nínú wọn ni a ti máa rí gbogbo wọn máa ṣe I support kinní kan, àìṣe kinní kan, justice for lágbájá, I stand up against kinní kan. Ó kan tán bàbá Lawori but everybody is keeping quiet. It is unfair o Mr. Latin àtàwọn other TAMPAN members. It is so unfair. Ní gbogbo yín dákẹ́ tẹ̀dẹ̀ rí kí wọ́n tẹ̀dẹ̀ gbọ́ pé wọ́n ní wọ́n oppress kan lára yín ẹ dẹ̀ keep quiet. Especially Mr. Ọláìyá Igwe. Keeping quiet in this situation it is totally wrong of you. Ẹ jẹ́ ká tún ka comment àwọn èèyàn lọ síwájú. Razak Abiodun ó ní I would have advised you to report to police but here in Lagos agbèrò ní ọ̀gá ọlọ́pàá. Imagine that comment ẹ̀yin èèyàn imagine that kind of comment ó ga o. Another commenter Wale Iyanda ó ní what's going on with this set of people called themselves agbèrò? Just imagine Koko Zaria of all people ẹni tí wọn ò fẹ́ nílùú tó ń darin. This is so serious.
ṣé lóòótọ́ ni pé wọn ò fẹ́ Koko Zaria nílùú? Imagine ó lágbára gan níṣẹ́ ẹ̀yìn èèyàn. Another commenter, Ọmọọba Tìámíyù ní Koko Zaria and his cohort should be arrested. Exactly. This man needs justice, honestly. Wale Ìlúfẹ́milóyè Adékànọ́lá ó ní write a petition to police. Let police invite them for questioning. And that is if the police will really invite them and do the right thing lóòótọ́. So ẹ̀yin èèyàn oríṣiríṣi comment oríṣiríṣi ìfẹ̀hónú hàn làwọn èèyàn drop sí under video bàbá Lawori tí wọ́n ti pariwo síta láàárọ̀ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn àti Koko Zaria. Ó lágbára gidi ni ẹ̀yin èèyàn ó gbẹnu tán. Ẹ má bá mi fèrò tiyín lórí ẹ̀ sí comment. Ẹ má gbàgbé láti máa subscribe and follow us. Thanks for watching.